ayé ti lu jára wọn a lè fi kankan pamọ́ fẹ́nìkan ni mọ́ àti jára wa sí ẹ̀wọ̀n òyìnbó ló bà ilẹ̀ aláwọ̀ dúdú jẹ́ ó gbé ìjọba àwarawa dé wọ́n pè ní democracy àwọn náà ni wọ́n ṣokùnfà gbogbo àìsàn àbí ẹ jẹ́ ká gba abẹ́ a dẹ̀ ti gba òmìnira wa lọ́wọ́ òyìnbó látìgbà tá a ti gba òmìnira lọ́wọ́ òyìnbó kí ló fà á tá a tún sì ṣe ń sáré lọ bá òyìnbó fún ìrànlọ́wọ́ nígbà tá a mọ̀ pé àwọn ni wọ́n ń ṣe wá ta ni ìjọba ṣóyìnbó ní ìjọba ni ṣóyìnbó ló ń fọba jẹ ní Nàìjíríà kó dábàá mọ̀ nípa àwọn ìlú ilẹ̀ adúláwọ̀ tó kù ẹ jẹ́ ká sọ nípa tilẹ̀ tiwa àwọn èèyàn kan sọ pé tí ò bá ń ṣe ẹrú táwọn òyìnbó kó wa lẹ́rú gbogbo nǹkan ò bá ti dáa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹrú táwọn òyìnbó kó ń gbà yẹn ṣé wọ́n lọ kó lẹ́rú ṣé wọ́n tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ slave trade wọ́n bí ẹ ní 1980 wọ́n bí ẹ ní 1970 something òun sọ̀rọ̀ ẹrú àwọn tó kó lẹ́rú gbà yẹn gan púpọ̀ ni wọ́n ti kú tán ìwọ wà bẹ́ẹ̀ ó ṣe ń sọ ó ṣe ń blame òyìnbó òyìnbó lẹ̀ ń blame fún gbogbo ẹ̀ gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ òyìnbó ló ṣe é ṣùgbọ́n ẹ ronú ara yín ẹni tí ò bá ń ṣe òyìnbó a máa ti ṣe tv náà a máa ti ṣe mọ́tò a máa ti ṣe aeroplane láti jọ̀njọ́ yìí tí ò bá ń ṣe òyìnbó tó mú wa lẹ́rú a ti máa ṣe gbogbo àwọn nǹkan yẹn because àwa gan máa ti improve okay o ṣé òyìnbó sì ń mú wa lẹ́rú nísìnyí bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ ni ẹrú tóyìnbó mú yín sìn òun ni pé wọ́n ti fi gbogbo nǹkan dídùn tọ́ yín lẹ́nu wò ẹ jẹ́ kí a yọwọ́ pé èèyàn kan òyìnbó èèyàn kan èèyàn dúdú ẹni ká jókòó sílé ká sá àsálà fún ẹ̀mí ara wa nítorí àìsàn kòrónà tó ń gbẹ̀mí ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé àwọn tún burú ju kòrónà lọ àwọn èèyàn náà ń gbẹ̀mí lójijì wọ́n yọ àdá yọ ọ̀bẹ wá káwọn èèyàn mọ́lé security ò sí ṣóyìnbó níjọba ni nígbà tẹ́ni káwọn èèyàn jókòó sílé ẹ wá ní máa pín oúnjẹ ẹ wá mú oúnjẹ fún oúnjẹ sọ̀kò sí wọn fọ́múlà tí wọ́n fi ń pín bí ìlú yẹ kó fi máa pín oúnjẹ fọ́múlà tí ẹ fi ṣe everybody fi ní BVN fọ́múlà yẹn náà ó yẹ kẹ́ ẹ lè lò náà fi pín oúnjẹ àtowó ok wọ́n sẹ̀ndí fídíò kan sí mi lénìí as usual àwọn ọmọ Nàìjíríà tó wà ní Europe wọ́n bẹ̀rẹ̀ sí ṣe pé àti ẹ̀mọ̀ bóyá ká ṣàmì àbí yóò mọ̀ bóyá kèmí ṣàmì ọ kí n má ṣàmì o tẹ́yìn náà báwo fídíò yẹn máa rí ọ̀bọ yẹn ó wà níbi ATM ó yẹ gba owó yẹn jáde báyìí kánra ló fi ń sọ̀rọ̀. Nigerian government Buhari wey you no fit give your citizen ordinary 30,000 naira everybody say am for their poster no be our country be this o you see wetin we get for inside poster make God punish una and I don craze Nigerian government ogun go kill una Buhari from president to councillor ogun go kill una anything wey una gather for in the morning for una life and I go use in the night and I go use crime go sell am throw away in Jesus name when I dey remember Abiola when I dey remember Babangida and I see am we know you see am see money wey dey give us more than 300,000 naira Nigerian money na dey share give us now no be our country o ogun go kill una you say you wan come Europe come deport us go. ní ó ní arákùnrin kan tó ń pè ní Trevor náà ó sọ̀rọ̀ ó ní pé lásìkò tá a wà yìí ní Canada wọ́n dá owó òṣìṣẹ́ sí méjì wọ́n ní kẹ́ni tó ní company kó san half kí ìjọba kó san half kó fún wọn torí ilé tán wà kó má bàa nìyàn lára tẹ bá rí fídíò ó ní fídíò kan wọ́n ná pé àwọn kan ní 1 million boys báwọn yẹn ya jáde wọ́n fẹ́ wá gbà lọ́wọ́ mẹ́rin tálíkà tó tún ní tẹ́tẹ́ ń kọ́bọ̀ lọ́wọ́ tó fẹ́ máa fi support rẹ̀ òun ni wọ́n tún lọ ń jáde sí kò sí ààbò ẹni ká jókòó sílé ẹ fún wa lóúnjẹ ẹ dáàbò bò wá NEPA gan kò sí ná ẹ rí pé inú mọ́tò mo wà yìí kò sí náà nulẹ̀ tóru wa ti máa ya kó family sínú mọ́tò àwa gba AC díẹ̀ àwọn tí ò ní mọ́tò ńkọ́ àwọn èèyàn á bọ́ síta ibi tí wọ́n bá ti ń fẹ́ra làwọn kan ti máa wá rọ̀ṣì bò wọ́n lọ́mọ á ti gba ṣéǹjì tó kù lọ́wọ́ wọn vigilante everybody ṣe kò sẹ́ni tó lè sùn mọ́. You see money na money be this we no work we no do anything you just give us more than 300,000 naira this morning have fun cool o.
For those who have stopped working and lost their income due to the outbreak, the Canada Emergency Response Benefit will pay a taxable $2,000 per month up to 4 months. 3.5 million people apply since being introduced just a week ago. The government says to date about 90% of claims have been processed. It just started on Monday, and already 2 days later, many are receiving the $2,000 payments into their bank accounts. But some are telling us that they've received more money than they expected. Ìjọba, ẹ káre o, ẹ kúṣẹ́, ẹ kú sísun, ẹ kú sísun. Gbogbo àtẹ́bá máa tí corona bá máa kásẹ̀ ńlẹ̀ a máa wọ ọ́fíìsì tí sísun ò ní kàn. Wọ́n ti sọ Nàìjíríà di bọ́ǹtọ̀ fún ẹ̀ wọ́n sún díẹ̀díẹ̀. Ẹ káre, ẹ ṣe, wọ́n tún ní pé INEC office wọ́n ti sún. Kí láti ẹ̀ nídìí fún tẹ́lẹ̀? Ọlọ́run ṣàánú wa o. Ọlọ́run nìkan la ní Nàìjíríà àlẹ́ anybody o. Ọlọ́run tá a dẹ̀ nínà ń sìn lẹ́yìn ká súnra wa gírí chọ́ọ̀chì mọ́sìkì. Olóòótọ́ mélòó náà ló wà ń bẹ̀? Pásítọ̀ olóòótọ́ mélòó ló wà? Tó fẹ́ gba táìtà àti ọ́fìrìn ló pọ̀ jù. Ní ìsìn báyìí nǹkan tó ń dùn wọ́n jù ni pé táìtà àti ọ́fìrìn wọlé. Ìyẹn nìkan ló ń dùn wọ́n. Àwa là ń múra wa lẹ́rú. Àwa la múra wa lẹ́rú. Ìdá mẹ́wàá ò ń ṣe nǹkan burúkú, ṣùgbọ́n ọ̀nà tán bá ṣe gbà lọ́wọ́ ẹ ló dìtàmì. Nǹkan tó bá fọ́lọ́run látọkàn ẹ tó jẹ́ èèyàn kan ló fọ̀ sí ẹ, má rò bíi pé Ọlọ́run gbàrú àdúrà yẹn o, ó ṣe ra ẹni o. Èèyàn kan sọ ń gbà yẹn ó ní pé mo sọ fún yín ẹ máa tuwó jọ bí ànìkan kan ló ń fowó mu bí ànìkan kan ní ìsìn ó ti délẹ̀ ń sìn yìí a máa sọ ó pẹ́ gan ó ti pẹ́ o ó ti pẹ́ gan a máa bẹ́ẹ̀ mi sọ ó ti pẹ́ gan ó ti pẹ́ gan. Ó pẹ́ gan kí ló pẹ́ kó tó gan mọ́ ẹ lórí o ò tọ́jú owó ẹ wá ń ṣe ó ti pẹ́ gan fáwọn èèyàn. Àwọn tó tọ́jú díẹ̀díẹ̀ kan tó rí fi jẹun wá sọ wọ́n dọ̀tá torí wọn ò fún ẹ. Ó wá ń gbé ọ̀bẹ àtàdá lọ fi ń ká wọn mọ́lé ó lọ fẹ́ gbẹ̀tọ́ ẹ. Ṣé èmi níjọba tó fẹ́ gbẹ̀tọ́ ẹ lọ́wọ́ mi àbáwọn tó lọ ká mọ́lé yẹn níjọba tó fẹ́ gbẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn. Owó táwọn olùlù everybody gbélé náà tó ẹgbẹ́ pé sí bíbí ọ̀dọ̀ everybody wọ́n lè má kó kí àtò èyí lè pa àwọn ọ̀sán ilé. Party government we dey. Ẹ gbà mí o, ìkí money, pàdí, arrange ni, wàyó, economy. Ṣùgbọ́n nǹkan ẹyọkọ tèmi kàn máa sọ ni pé tá a bá ní pé a fẹ́ lọ máa bá gọ́ọ̀mẹ̀ntì jà à ń ṣera wa. Èèyàn kọ̀ọ̀kan níjọba kọ̀ọ̀kan tó wà so bó ṣe jẹ́jọba alẹ́ ẹ yẹn rọra wá ọ̀nà tó fi máa ṣe self-employment fúnra ẹ o ibi tó ti ń ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n ọmọ ọ̀gá ẹ̀ ló máa jogún ibi iṣẹ́ tiẹ̀ ta ló máa jogún iṣẹ́ tiẹ̀ ṣé o gbàdúrà kọ́mọ ẹ náà kó lọ jogún iṣẹ́ tó ṣe kù lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ìwọ náà wá kàn ṣe wá kún ṣe ọwọ́ ẹ̀ dọ̀gá ara ẹ̀ dá nǹkan kan lẹ̀ ó kéré kò kéré tó bá pẹ́ tó bá yá á di nǹkan ńlá mọ́ ẹ lọ́wọ́ ẹ jẹ́ káyé blame òyìnbó ẹ jẹ́ káwa náà dìde lẹ́ẹ̀kan náà ká bẹ̀rẹ̀ sí mú kankan ṣe inú àsìkò tá a wà yìí tó bá rò lọ́tún rò lọ́sì ó lè wá nǹkan tó bẹ̀rẹ̀ sí máa ṣe òyìnbó tẹ́ ẹ náà da gbogbo ẹ̀rú yẹn àwọn lọ ní YouTube ẹ lọ sí YouTube kẹ́ lọ wo iye nǹkan tó wà ń bẹ̀ tó jẹ́ pé ẹ lè kọ́ láti ṣe àánú yóò ṣe yín èèyàn dúdú ẹ jẹ́ ká lọ sùn ká jí ká ronú káyé blame anybody ẹ má jẹ́ ká máa ṣe blaming game ẹ jẹ́ káyé dẹ́nikẹ́ni lẹ́bi ẹ jẹ́ kó ní kálukú bára ẹ̀ sọ̀rọ̀ báwọn ìlú kọ̀ọ̀kan ṣe rí nìyẹn Canada gbogbo ẹ̀ gbogbo wọn bára wọn sọ̀rọ̀ èèyàn kọ̀ọ̀kan ó jẹ́ kóun wúlò ní ilé ẹ̀ láàrin ẹbí láàrin ará láàrin ọ̀rẹ́ ní àdúgbò landlord ò hate landlord kọ́ máa dìtẹ̀ ara wọn kiri ẹ jẹ́ ká bára wa sọ tọ̀rọ̀ ká jíjí òdodo that is the only way tí Nàìjíríà ṣe lè dá that is the only way tí ilẹ̀ adúláwọ̀ ṣe lè dá tẹ́ bá rò pé gọ́ọ̀mẹ̀ntì gidi kan ń bọ̀ lọ́la kò sí gọ́ọ̀mẹ̀ntì gidi tó ń bọ̀ ẹ̀yin náà ní gọ́ọ̀mẹ̀ntì gidi tó ń bọ̀ lọ́la tẹ́ ẹ̀ bá ti tún ìní ṣe ọ̀la máa dàrú náà ni tá a bá dìde láti jẹ́ kí nǹkan rí bó ṣe yẹ kó rí tá a bá níjọba kan ń bọ̀ ìjọba kankan bá wà níjọba o ọmọ tá a máa bí níjọba nǹkan tá a bá gbìn sí wọn nú òun ló máa ṣe tán bá dìjọba lọ́la. first semester ti lọ I escape ẹ̀
Ọlọ́run bá wa kó sáwọn ọmọ olè nínú àti àwọn ní pátá àwọn èèyàn gbélé wọn láyé àtàlàáfíà kò sí wàhálà. Second semester yìí ó tún ti fẹ́ tán. Ọlọ́run á tún kó ayọ̀, Ọlọ́run tó kó ayọ̀ first semester kó ayọ̀ second semester. Mo sure pé tá a bá máa parí course wa tá a wà lẹ́nu ẹ̀ yìí everybody máa lọ wá àkànṣe kan. Oníkálùkù àgbọn. Àgbọn